Àlàbí ẹ̀yà òkun lè bá wà. Ìjáyà fújì ìwọ̀n òkun lè. Ìjáyà sinmi ọ̀rẹ́ o. Ọ̀wọ̀ ẹ̀wà náà bì í. Àgbà ọ̀kan. Àjíbọ́lá Bàṣọ. Kó bá lọ́wọ́ ẹjọ́ ìbọn náà gbé bí o. Ẹja mi tọ́ Bàṣọ. Ìbọn náà gbé bí. Ṣéṣe ni máa fọ́ lókù. Àbí bí àtẹ̀lé. Ó sọ pé ibi lórúkọ ṣá ìbò ni wọ́n pè mí. Ṣé bí làgèdè? Lórúkọ mi ibi kọ́ ni. Ṣé dọ̀pẹ̀ mú ní ibi o? Kọ́ ni ibi dọ̀pẹ̀ mú kọ́ ni. Ṣé Ṣómólú Bàrígà? Ó sọ pé ibo ni wọ́n pè mí. Àbí bí làgèdè? Wọ́n pè mí. Ó yàtọ̀ ló bọ̀. Ṣé mo ṣì náà pè mí? Ó súnmọ́ òléṣọ́. Àbí sùúrù lérò. Ṣé bí làgèdè? Ó ṣàgèdè. Òkè. Bíbú ti lákèrè nínú ẹ̀yà Júdà o. Welcome, ẹ káàbọ̀. Olùgbàlà máa wọ́n tirẹ̀ tó yàn o. Ẹ má bínú dọ̀pù ló mú wọn. Bí mo ti lákèrè o. Bí mo ti lákèrè nínú ẹ̀yà Júdà ara mi o. Orin ìfẹ́ ni o. Olùgbàlà máa wọ́n tirẹ̀ tó yàn o. Ọ̀gá àìṣẹ́ ń bọ̀ ní àìtí ìdè ẹ fúnra yín látẹ̀wọ́ nítorí Ọlọ́run. Ẹ pàtẹ́wọ́. Thank you. Muhammadu lẹ́ni tó Ọlọ́run rán. Aláàánú fún gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ni. Gbogbo ìgbà tójúmọ́ ọba ti mọ́. A ó máa yìnyàn ní Muhammadu bàbá Fatimata. Bàbá Fatima. Muhammadu bàbá Rukayatu. Kì í ṣe Rúkà tiẹ̀ o. Gbogbo ìgbà tójúmọ́ ọba ti mọ́. A ó máa yìnyàn ní Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ dákun ẹ bá gbọ́ lọ́hùn tóbi. Ẹ gbọ́ lọ́hùn tóbi. Allahu Akbar. Wàláì nígbà tí mò ń bọ̀ láti ilé. Yes ma'am. Madam Ṣàjẹ́ ló gbé mi débí. Àdúpẹ́ o. Ọ̀gá. Wọ́n ní Rónkẹ́ mo ní mọ̀. Ma. Wọ́n ní o máa lọ báwọn fashion designer ṣe nǹkan mo ní ṣáwọn tailor àbáwọn fashion designer wọ́n láwọn fashion designer refined tailor. Tó. Mo ní wà mọ̀ wọ́n sí tẹ́lẹ̀. Mo ní wàláì mo ní mi ò léèyàn láàrin wọn. Wọ́n ní kí ni mo ní wọn ò fẹ́ràn mi rárá. Kí ló fà á? Mo ní mi ní lọ wọ́n ní kí n lọ wọ́n ní tí n bá débẹ̀ máa rí i pé mo léèyàn. Allah. Wàláì ńgbà mo débí mo wá rí i pé mi léèyàn rárá. Lóòótọ́ ni. Torí pẹ̀lú gbogbo orin tí mo dín wá síbí báyìí nígbà mo kọrin táwọn rẹ ní pàtẹ́wọ́ fún mi. Ẹ pàtẹ́wọ́. Kí n sọ. Ẹ wá léèyàn báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé wọ́n sì lè ṣe ju wọ́n ṣe ṣe yẹn lọ. Wọ́n ní kẹ́ tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹni sùúrù ẹ mọ ìpàtẹ́wọ́ àpàlà lọ́rẹ́ǹtì àtẹ́wọ́ wa ni láti tà. Èní sì ni Sunday. Láti àwọn àálọ̀kọlẹ̀kùn ni. N tó ṣẹlẹ̀ ní pé. Wa alaikum salam. Aleykum salam ìyá mi. Akin. N tó ṣẹlẹ̀ ní pé ẹ má ro tèmi. Ẹ má ro tèmi tí mo dúró yìí. Ẹ kàn ro tàwọn ọmọ yín lé torí. Tọ́ bá wá rí i pé mò ń sọ̀rọ̀ mò ń wíwó tó wóró n ò rẹ́ ní pàtẹ́wọ́ fún mi. Wọ́n á ní Rónkẹ́ Ògùdù. Ọmọ mi ò tún máa wò pé ẹ sì mọ̀ pé ẹ kinní náà la fi ń bọ́ àwọn ọmọ yín nulẹ̀ la fi ń rán wọn lọ sùn. Ẹ kàn ṣàánú àwọn ọmọ yín nulẹ̀ ẹ pàtẹ́wọ́ fún mi. Kọ́kọ́ rìkọ́ọ̀dù ẹ̀ kọ́ ni pé wọ́n try. Pápápápá. Wàláì ẹ ní ya wèrè. Ẹ ṣé mo dúpẹ́ iye èèyàn mi. Mi gbọ́dọ̀ mọ dárúkọ ara mi mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé bí àwa bíi mélòó kan mú orúkọ mi ní àárín ibi tá a wà yìí. Mo róyìnbó kan lẹ́ẹ̀kan lè má da yín mọ̀. Tó wá láti. Ó wá ṣeé ṣe kẹ́ ẹ mọ́ mo kọ̀ mí dáadáa ibi Rónkẹ́ Òjó Anthony ló kọ̀ mí tẹ́yìn olólùfẹ́ mi tẹ́ ẹ̀ ní kú tẹ́ ẹ̀ ní rún tẹ́ ẹ̀ ní fọ́jú tẹ́ ẹ̀ ní rọ lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ fọwọ́ pawú tẹ́ ẹ̀ fèrè kìjọbi torí yín ò ní burú tẹ́ ẹ̀ ní ya wèrè Ṣàngó débi tẹ́ ẹ̀ ya wèrè Agége tí nǹkan kan ò ní ṣe yín tẹ́ ẹ̀ ní rí kú ọmọ tẹ́ ẹ̀ ní rí kú ọkọ tẹ́ ẹ̀ ní rí kú ìyá tẹ́ ẹ̀ ní rí kú bàbá kọ́kọ́ yín ọmọ balẹ̀ sínú yín ó mọ dùn tẹ́ ẹ̀ mọ̀ jẹ àjẹyọ́ àti àjẹsẹ́kù tí gbogbo yín pè mí sí Rónkẹ́. Òjó. Ẹ ní ya wèrè ẹ fúnra yín látẹ̀wọ́lẹ̀ kan sí. Thank you. Pa.
àwọn ọ̀gá mi àwọn mọ̀mọ́ mi ní kọ̀kọ́ kí máàmì Òṣùmàrè bẹ́ẹ̀ ni torí gbogbo bó bá ti wù ká jẹ́ láyé àwọn kan ni wọ́n máa ń lànà ọbẹ̀ fún yàn. bẹ́ẹ̀ ni táwa náà wá gbàbẹ̀. bọ̀tí nǹkan tó kàn dùn mí tó bí mi nú jù láyé tó dẹ̀ ṣì ń bí mi nú bí mo ṣe wà ní Ìdòwú Phillips. inú Ìdòwú máa ń bí mi gbogbo ìgbà tí n bá rí ni. ìdí. ẹ ṣe ẹ wo bí mo ṣe wá bí báyìí gáùn ni mo wọ̀ ẹ wo tí Ìdòwú wọ̀ wọlé ṣé ẹ rí pé ó ti lẹ́mí gíraga jù. ẹ wo tí Ìdòwú wọ̀ wọlé. ìyá wọn ò fẹ́ dàgbà mọ́. Ìdòwú ó wọ́n kò ti dàgbà. àwa máa jí dègbé tán lò. ó wọ́n kò ti dàgbà. ẹ̀tún rí ń tán rán bóyá ọlá pé wọ́n ti dìde káwọn èèyàn rí wọn. you are a very old woman if you don't know. ẹ ní bínú náà ni. I have tried ẹ̀yin fashion designer náà lẹ́gbẹ́ ẹ wo tẹ́ ẹgbẹ́ sí ya ìlọrin ẹ fúnra yín látẹ̀wọ́lẹ̀ kan. thank you. màmá ẹ dìde fara lé kí gbogbo èèyàn rí yín. mọ́mí mi ẹ dákun ẹ mọ́ bìnrin ẹ̀kọ́ bá ń juwọ́ sáwọn èèyàn. ó ga jù ọmọ nìyẹn gbà síbẹ̀ orí ẹ wà bẹ̀ ẹlẹ́jọ́ ẹ bá ń káwọn tèmi. ẹ ṣeun. ìyá ọ̀gá ńlá. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí lẹ́nì ṣé bó ní ìta wá ṣe bẹ́ẹ̀ni aṣọ tó rán sẹ́mi lọ́rùn ni èmi kọ́ ni mo ní kó ràn ń tó ràn wá ni ìta máa fi mọ̀ pé ṣé ọwọ́ ẹ̀ dá nìyẹn aṣọ oríire o. ìyá ìwé ìyá ọ̀gá ńlá. ẹ ṣeun mọ́ mi wá ẹ kú jókòó máa. mo tún fẹ́ kí sísítà mi kan. màmá bẹ̀. màmá bẹnu èmi á mọ̀ pé lọ́kùnrin bí obìnrin ọjọ́ kan mo pè mo ní àǹtí mi ẹ̀ wá níbo lẹ ti rẹ́ nájì bí ó lọ ti ẹ̀ nìyẹn kò kúkú rọ̀yàn Àbẹ̀ní tí ò lọ́gàá tí ò lọ́ta tí ò rí téèyàn rò téèyàn kankan gan orí tiẹ̀ rò tó kàn jẹ́ pé bọ́lá ń ṣe dáadáa tiẹ̀ ló ṣe ń wùwà ẹ̀ tí ó pẹ́ fún wa tí ò ní kún kékeré tí ó jẹun ọmọ tí ó jẹun ọkọ tí ó jẹun ẹ̀jẹ̀ bá ń fún wọn látẹ̀wọ́ torí Ọlọ́run tí ò lọ́gàánù tí ò lọ́gàánù ẹ̀rọ ma ẹ kú jókòó ma a máa rí màmá ìwé ìbínú lójoojúmọ́ ẹ̀rín ni. mo tún tajú kan mo tún rí mọ́mì mi kan a máa ń pè wọ́n Yèrèkò mo ní Yèrèkò mo lójoojúmọ́ lẹ máa ń fine mo lójoojúmọ́ lẹ máa ń glow mo lójoojúmọ́ lẹ máa ń ó ní ọmọ mi ó kàn máa ń wù mí ni mo kàn máa ń láì kí nǹkan máa múra ṣá mọ́mí mi nìyẹn ẹ bá mi fún ọ látẹ̀wọ́ ìyá Yèrèkò ẹ máa bá mi fún ọ látẹ̀wọ́ èmi àwọn pè wọ́n ní yèyé oge torí lóge lẹ́mọ̀ bọ́ mọ́mí mi ẹ rọra mọ́mí. gbogbo àwọn ìyá yóò fẹ́ sẹ́ńpẹ́ má Ọlọ́run ṣàánú ẹ̀yin ọ̀dọ́ ni. sẹ́yìn gan fẹ́ sẹ́ńpẹ́. bẹ́ẹ̀ ni jàre màá mi. èèyàn gbọ́dọ̀ fi station wò ẹ̀yin náà ti dàgbà ẹ̀yin sọmọ èké. ọmọ kékeré ni mí màá mi. ẹ̀yin náà ti dàgbà sa. wọ́n sọ ẹ̀bí mi ni o. station ni mo tún fi àsìkò yìí mo fi kí fine boy ṣé ká mọ̀ parọ́ tí èyí bá ṣe pé bọ̀dá ní sinmi lára mo ní fine boy yìí ń dá sọ kúlúkúlú bí ó jókòó sí o kí n tiẹ̀ ṣé o rò pé fine Saoty Arewa ò dá rárá ọmọ Jámánì Saoty Arewa ò dá tí ìbá ṣe tó jú nìkan tí mo rí nbà ló fine tí ìbá tún ṣe ti skin nbà tún ló dá tí ìbá ṣe pé ọkàn ara mọ́ wọn bá díẹ̀ tó pọ̀ jù tó ga jù tó kúrú jù nbà tún sọ pé ó fine àmọ́ gbogbo tí mo rí iná. ṣùgbọ́n alágbẹ́ tírípù fún wọn náà ní. ṣé káwọn gbé mo tírípù fún wọn wàhálà Saoty Arewa ọmọ ni ẹ bá fún látẹ̀wọ́ torí ọ̀nà. ọ̀gá ojúlówó ọmọ bàbá ìwà. gbogbo ẹni tó wà lórí ìjókòó tá a kí a sì máa recognize everybody kì í ṣe tàfojúdi in tó wà níbi tó tàn sójú ìyá yín ni ò jẹ́ kí ìyá yín ríran dáadáa wọ́n sì mọ mórúkọ mi wá fún mi bí tí mo wà yìí. ojú ìyàwó òkú ní fọ́. àmín. ká má dóná pẹ́nu ẹ já pé fine boy Saoty Arewa tó pleasant so pleasant kí wọ́n wá sọ kọ̀ǹgàn sílùú àwa mọ̀ bóyá wọ́n rántí mọ́ nùnú manú lọ torí bí K1 the ultimate ó bá kọ́ á ní ànúnú manú lọ́ọ̀rẹ́ bá ń gbére ẹ ṣàṣẹ náà nùnú manú dání. men on stage torí mi rò pé boys wà lára àwọn tí ń bọ̀ yìí. men on stage kí ni mo sọ men ni wọ́n àti woman on stage. women on stage. ẹ jẹ́ bá mi fi àtẹ́wọ́ gbé Saoty Arewa dìde bí wọ́n ṣe ń bọ̀. Thank you very much. À ń lo àmọ́ tí ìdè máa ní. Àràn sọlé ní. Àràn. Wọ́n gbé máṣíìnì wá ta yìí. Àràn. Àrídùnnú lọmọ jẹ́ fáwa òbí láyé. Àrídùnnú gbogbo wa kó má di ìbànújẹ́.
àrídùnnú lọ́mọ jẹ́ fáwọn òbí láàyò. àrídùnnú gbogbo akọ́mọ̀ ní ìbànújẹ́. kí n tó máa bẹ̀rẹ̀ mi lọ Saoty. Aláàjì Arẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbò la. bàbá máa bú bàbá máa bú bá. àwọn àlìú làmọ́ ohun tó ń bẹ níbí pátápátá. àwọn àfa ẹni ọlọ́wọ́n ọba. wà á rasatul anbiya yìí jẹ́ ń gbọ́rọ̀. gbogbo ẹ̀yin àfa mi tọ́lọ̀ ń gbá yìí fún. Arẹwà tí mo bá sọ̀rọ̀ kan ṣé ò ní lẹ́nu mi dojú o. Alfulani tí mo bá sọ̀rọ̀ kan ṣé ò ní lẹ́nu mi dojú o. ẹgbọ́n náà ta ló láyé Sàlàláùsà ti gbáyé fún. ǹjẹ́ mo pa fáìní o bóyá tẹ́tẹ́ gbà láyé tó kù. ọlọ́lá onípò olówó wọ́n fi ń sin àǹfààní. oníwèé tó ń kọlẹ̀ kókókó bí ìwé báwé lẹ́sẹ̀ tó ṣubú. oníkéwú ló ń fa wọn dìde pẹ̀lú Kùránì tí wọ́n ní. gbogbo olómi tó ń jó ló nílùú ní ìsàlẹ̀ omi. ṣẹ́gbà pàṣírí ayé nínú Kùránì ló ń gbé. ajẹ́pàfà tó mọ Kùránì Sàlàláùsà ti gba ẹ̀fún lókè tu. gbogbo àwọn ńlámọ̀ tó ń bẹ́ mi pátá. àtàwọn tá a morúkọ gbogbo wa. mo fànà bí mo wọ́n mọ̀ kí gbogbo yín pátá. Aláàjì Arẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbò la. bàbá máa búbò bàbá máa búbá. Akínyẹlé mú tí ò ló pè mí wá. Akínyẹlé mú tí ò ló pè mí wá. làwọn bá ṣe lọ́rùn magazine tuntun. Saoty Arẹwà mo fọwọ́ sọ̀yà o wípé for real fashion àkàtún ká ni o. Akínyẹlé mú tí ò ló pè mí ló pè mí wá o. ṣe ló ń ṣe magazine tuntun o. Saoty Arẹwà mo fọwọ́ sọ̀yà o for real fashion àkàtún ká ni. Lẹ́kan GMC ló máa náwó. Lẹ́kan GMC ló máa náwó. èèyàn skẹ̀tì jẹ́ onífúyì ọlọ́rọ̀ mi. ọ̀gá láti olórin àgbáyé. ẹ jẹ́ ń kọrin fún Mútíù Akínyẹlé. GMC Ọlálékan kù náwó Saoty àgbà o. Akínyẹlé Mútíù ló pè mí wá. làwa bá ṣe lọ́ṣẹ̀ magazine tuntun. Saoty Arẹwà mo fọwọ́ sọ̀yà o pé
pé fọ́ọ̀rì fashion àkàtún ká ní ọ̀yà. Akínyẹlé mú tí ò lọ pè mí wá làwọn máa ṣe lọ́sìn mákàtí tuntun. Sàùtì arẹwà mo fọwọ́ sọ̀yà fọ́ọ̀rì fashion àkàtún ká ní. Gbogbo ẹ̀yin bàbá bàbá tó ń bẹ ní ìjókòó. Ẹ̀kọ́ ìbò oníṣòbí ti ń láyé. Ẹ̀kọ́ ìbò oníṣòbí ti ń láyé. Mo kì í ṣe wúrà fíhùn olólùfẹ́ mi ní. Ṣé wúrà fíhùn pupa? Wọ́n ń fẹ́ràn àṣìṣe ìsàóṣe àgbà o. Mo kì í fashion designer ní ẹ̀rà mi. Ẹ kí fashion designer ní ẹ̀rà mi. Nọ̀fíìsà alájà ọmọ kò náwó. Níwúrẹ́rà fashion designer ń sanwó mi. Ìwò lódò ọba ní ẹ̀rà mi. Ìwò tí onílẹ̀kùn láyé ìgbà kan. Ìwò tí ò ní kọ́kọ́rọ́ láyé ìgbà kan. Ṣẹ́rí láyé sí ní wẹ́rà mi. Ìwò wọn ti nílẹ̀kùn wọn ti ní kọ́kọ́rọ́. Ìwò lódò ọba mi ní wẹ́rà mi oṣù. Akínyẹlé mú tí ò lọ pè mí wá Ọjà mú sí wò ní o. Magazine tuntun. Sàùtì arẹwà ló fọwọ́ sọ̀yà fọ́ọ̀rì fashion àkàtún ká ní. Musiu bẹ́mi ṣe rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ṣàní pé kí n kọrin sórí kámẹ́rà kan lérí ìta ni ṣùgbọ́n àwọn olólùfẹ́ wọn wà náwó gbábẹ́. Wọ́n ṣe appreciation fáwọn tèmi. Fashion designer ní wẹ̀rà oṣù. Ẹ jẹ́ kí n ṣe appreciation fáwọn tèmi. Bàbá òní Akírun bàbá Rọ̀fíà. Bàbá Akírun bàbá Rọ̀fíà. Èèyàn lásọ bàbá máa lò ná. Èèyàn ṣàfẹ́ wá Akírun ọlọ́rọ̀ mi ni. Ìwọ lódò ọba ní ẹ̀rà mi. Mami ajá alájà mẹ́rin àfúsàtù dòdò balógun balógun àfúbà balógun fáwọ́sàtù ẹkùn màmá mi madam ṣàjẹ ṣàlàfíà ṣàlẹ̀ wà o. New era fashion designer ṣe ọ̀pọ̀. New era ó yá kíni wọ́n jẹ gbàgbé olólùfẹ́. Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. New era fashion designer mi. Kò lè ṣẹlẹ̀. Ó sanwó àṣìṣe. Kò lè ṣẹlẹ̀. New era bó ṣe náwó. Kò lè ṣẹlẹ̀. Owó ń wálé. Kò lè ṣẹlẹ̀. Kì í ṣe olówó ọdún kan. Kò lè ṣẹlẹ̀. New era fashion designer. Kò lè ṣẹlẹ̀. Adóríṣe last born àfijù bábí saloon ṣẹ́gun. Kí ni wọ́n jẹ gbàgbé olólùfẹ́? Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Àwọn tó ná wa lówó. Kò lè ṣẹlẹ̀. Àwọn tó ná mi lówó. Kò lè ṣẹlẹ̀. Ìgbà tán tún fẹ́ wá dé. Kò lè ṣẹlẹ̀. Ó ṣòdì òkè ṣàlàfíà ni. Kò lè ṣẹlẹ̀. Rónkẹ́ Òjó olólùfẹ́ mi. Kò lè ṣẹlẹ̀. Mọ́ríámọ̀ pretty baby mi Mọ́ríá ọmọ níwẹ̀rà náà ni. Ó yẹ pé Mọ́ríámọ̀ kì í gbọ́. Mọ́ríámọ̀. Ẹ ẹ, pé Mọ́ríyámọ̀ kì í gbọ́. Mọ́ríyámọ̀. Ọmọ níwẹ̀rà náà ni. Ó yẹ pé Mọ́ríyámọ̀ kì í gbọ́. Mọ́ríyámọ̀. 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 Mọ́ríyámọ̀.
ọmọ níwẹ̀ àṣọ̀gbọ́. ìyẹ́rẹ́ kò kú kálẹ̀ níbẹ̀ yẹn màmá mi dáadáa ni. èèyàn Dòwú Phillips náà ni màmá wọn ti wà tipẹ́tipẹ́. àṣàfàwà kìlù mi. èèyàn níwẹ̀ náà ni fashion designer. àṣàfàwà kìlù wò ṣe. ó yẹ bá mi kí wà kìlù mi àṣàfà. ẹ bá mi kí wà kìlù mi àṣàfà. ó sanwó àṣìṣe o. àṣàfẹ́ gbogbo lẹ́kí. fèsì wọn fèsì wọ́n sanwó mi sàlámì ẹ̀yà bí ọdún. ọba bàbá bíbùlà. bàbá máa bùbù bàbá máa bùbù. mọ́ríyámọ̀ ó sanwó mi sàlámì ẹ̀yà bí ọdún mọ́ríyá. apádà sábúrò ní ikọ̀ ọ̀wẹ́ mọ́ríyá. mọ́ríyámọ̀ ó yà aláwù mọ́ra bàánà mọ́ríyá. á sì èèyàn dídùn èèyàn á sànàtà wà fi ní àkèrè tí á sànàtà wà kéèdà á sábàánà. wákìlù mi ìlú bọ́ wá ìdè nǹkan ẹ kí màmá mi dáadáa Sáyọ̀ nǹkan náà Ìdòwú Phillips màmá wa Ìdòwú Phillips màmá wa ìyá eré kò ṣàlàáfíà ní màmá ẹ bá mi máa kí Fáwùsàzù bírí fún mọ́ mi Balógun Fáwùsàzù màmá wa ní tipẹ́tipẹ́ nínú sára ẹ máa bá mi tọ́jú Òṣòdì Òkè Rónkẹ́ mi Adérónkẹ́ Prísì mẹ́rin tó gbáfẹ́ Délé tẹ́lọ̀ ń sanwó àṣìṣe incoming chairman ní àwọn olólùfẹ́ tó ń fẹ́ ná mi lówó ọjà akọrin ẹ ti mọ̀ pa nkọrin o ẹ jẹ́ ká máa ṣe appreciation àwọn olólùfẹ́ ọjà akọrin wáyé ṣàlàáfíà ni ṣàlàáfíà ni wẹ́dẹ́ wọ́n lára ẹ̀wà ọmọjó orin ló lè kọ́ onílẹ̀ṣà mi kì í ṣoníjó lórí lèmi I'm not a dancer. Délé tẹ́lọ̀ délé o ẹbí délé tẹ́lọ̀ fashion designer incoming chairman délé sanwó àṣẹṣe ojíjú àṣẹṣe délé ṣàlàáfíà ló wà ṣàlàáfíà ló wà ó mà sanwó àṣẹṣe sanwó àṣìṣe alásìkò ní mi torí Ọlọ́run átìsì ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó máa ń kọrin Sàlámì ẹ̀yìn Abíọ́dún àwa náà a ṣì ń lọ sí kọ̀ọ̀tún akọ̀kọ̀kọ̀ ìyàbí ni Rónkẹ́ Òjó ara máa ń fẹ́ òwe ṣeun. Káyọ̀dé ń sùn ó ń sùn. ẹ dúró àájò kiri kan nísìnyí ẹ kọrin kan lẹ́ẹ̀kan kò lè ṣẹlẹ̀ ẹ lùlù kò lè ṣẹlẹ̀ yẹn ó yá ẹ lùlù kò lè ṣẹlẹ̀ yẹn ó yá ẹ lùlù kò lè ṣẹlẹ̀ yẹn fún mi. kí ni wọ́n jẹ́ ń gbà bí àwọn tèmi kò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀. Rónkẹ́ Òjó kò lè ṣẹlẹ̀ Akínyẹlé mo ti ń rè kò lè ṣẹlẹ̀ tó gbé mi wá kò lè ṣẹlẹ̀ PFC kò lè ṣẹlẹ̀ chairman Pasuma fans club kò lè ṣẹlẹ̀ my 12 so ó náwó kò lè ṣẹlẹ̀ èèyàn Akínyẹlé mo ti hù mí kò lè ṣẹlẹ̀ mo ti hù tó gbé mi wá bí. kò lè ṣẹlẹ̀ ẹ forí stéèjì lẹ fún wa ṣe ẹ má bínú kò lè ẹ má ṣẹlẹ̀ bínú ẹ má bínú ṣẹ́rí tá à ń ṣe lénìí wọ́n ó tà sí home video àwọn yọ̀kọ̀ kan wà tá a gbọ́dọ̀ fi sí torí àwọn mákẹ́tà tó fẹ́ ta káwọn náà lè rówó pa ẹ ṣe ọkọ mi mo dúpẹ́ mo appreciate
ṣé ní kò lè ṣẹlẹ̀ yẹn ẹlù fún mi ní ìṣẹ́jú méjì. kò lè ṣẹlẹ̀. kí ni wọ́n jẹ́ gbàgbé àwọn tèmi kò lè ṣẹlẹ̀. orin bẹ̀ lẹ́nu mi kò lè ṣẹlẹ̀. Òṣòdì Òkè ijó ni mi ò mọ́jó. kò lè ṣẹlẹ̀. kò sí jó lẹ́sẹ̀ mi. kò lè ṣẹlẹ̀. ijó bẹ̀ lẹ́sẹ̀. kò lè ṣẹlẹ̀. Òṣòdì Òkè ṣé wọ́n ló fẹ́ jó. tó bá wà ló fẹ́ jó. wo àsìkiri wà lẹ́nu mi kúránì ń bẹ lẹ́nu mi tìláwà ń bẹ lẹ́nu mi kọ̀sídà ń bẹ lẹ́nu mi dáadáa. Òṣòdì Òkè láíláíláìlá ò láíláíláìlá. President gbogbo fashion designer Lagos State pátá wọ́n sanwó Azeez Bíọ́dún àní láíláíláìlá láíláíláìlá rẹ̀ mú. Òṣòdì Òkè Ọlọ́run ló fàlùbáríkà sínú tíátà fẹ̀yìntà ti fàlùbáríkà sínú ayé ẹ̀ tó bá ra wọn tọ́lọ́hún gbà fún nínú ẹ̀wà gbà péré orí ìtàgé ó ti kú ní tàtijọ́. Ọlọ́run ló fàlùbáríkà sínú tíátà àwọn tó ti fàlùbáríkà sínú ayé tó bá ra wọn tọ́lọ́hún gbà fún nínú ẹ̀wà gbà péré orí ìtàgé tí kúrò ní tàtijọ́. ẹ jẹ́ bá ń fún wọn látẹ̀wọ́ torí Ọlọ́run ṣé ká mọ̀ pàrọ̀ tọ́ra wa jẹ ọ̀dà yìí ń kọrin ọ̀làjú ti bá everything bọ̀dá yìí dùn. ayé àtijọ́ tó bá ń ṣe àsìkiri báyìí a máa ń jókòó a máa ń sùn ni òun kọ́ láti fún àsìkiri já ló tó yìí ó ga gbogbo ẹ̀ ọmọ lọ ni. àsìkiri àǹtí mi kò lè ṣẹlẹ̀. ó ga jù kí gbogbo ẹ̀ kárò gbogbo ẹ̀ pọ̀ kó lè ṣe kí ni kó lè dùn náà ni. bẹ́ẹ̀ni jollof rice. ẹ bá ń kí Sauty Arẹwà mi dáadáa Sauty Arẹwà. Sauty nù. mo fi àsìkò yìí recognize sister mi Alhaja Queen Seidat and a band ọmọ Ọlọ́run gbẹ́bẹ̀. Allah àbí bí kàkà rẹ̀ yanni kíkún ní mí. Allah àbí bí kàkà rẹ̀ yanni kíkún ní mí. Dákun má fẹ́ rí mi sọ̀tà lẹ́nu. Ọlọ́run o dákun má fẹ́ rí mi sọ̀tà lẹ́nu. Dákun má fẹ́ rí mi sọ̀tà lẹ́nu. Àwọn ọmọ ìyá mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dáṣẹ́ pọ̀. Amọ̀niṣẹ́ ni nílé ayé ṣe máa ń la kankan. Abúni tó ń tara kìíní ṣe máa ń lẹ kejì. Ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ ṣe máa ń lẹ kẹta. Èyí tájọ́ ọ̀hún bá wọn ṣe bá wọn lágbákò. Àwọn èyí tí mo rí Ọlọ́run yá rọ̀bì. Mo fọlá ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà bí Muhammad. Dákun má fẹ́ rí mi bọ̀ wọ́n lẹ́nu. Ẹni fẹ́ràn Muhammad kojú wọn. Ẹni fẹ́ràn Muhammad kó dìde kó dìde kó dìde kó dìde kó dìde kó dìde kó dìde. Ẹni fẹ́ràn Muhammad kó jókòó. Bó bá wọlá ànábì mi ìbànújẹ́ òní kàn wá. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadu ya habibi. La ilaha illallah Ẹ ṣeun Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu ya habibi. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu ya habibi. Mo gbórin tó dùn dé ẹ wá gbọ́, mo gbórin tó dùn dé ẹ wá jó. Níbi ká kọrin kí mú ọ̀hún mọ́, ẹ̀rọ ṣẹ̀gbẹ̀kún ìhùwẹ̀ ìdá.
Allah. Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu. Ya Habibi. Allah la ilaha illallah. Muhammadu ya Habibi. La ilaha illallah Muhammadu ya Habibi. Abali qalbullah yakuna mutayyama. Khalifa garaha mimi nabi muayyama. Abitu bilayli timi sharana mushida. Nidikila din koniton babadia mkitawa. Usanjilo fi ulayika layli wajirati. Unasimu durra nafsi. Fidikiri wasifi Muhammadi mifuta Futuwa tu sayyidi Annabyo 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 Annabi ni Muhammad Rasulullah. Allah la ilaha illallah. Allah la ilaha illallah. Muhammadu Rasulullah. Allah la ilaha illallah. Muhammadu Habibullah. Allah la ilaha illallah. Muhammadu Mustafa. Allah la ilaha illallah. La ilaha illallah. Allah 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 la ilaha illallah. Allah la ilaha illallah. Allah la ilaha la ilaha illallah. Muhammad Rasulullah. Shawbaraman wal ilahi la ilaha illallah. Allah Muhammad Rasulullah. Shawbaraman wal ilahi la ilaha illallah. La ilaha illallah. Muhammad Rasulullah. Shawkamali wal ilahi la ilaha illallah. Allah Muhammad Rasulullah. Shawbaraman wal ilahi la ilaha illallah. La ilaha illallah. Muhammad Rasulullah. Shawawalu la ilahi la ilaha illallah. Allah Muhammad Rasulullah. Shawbaraman wal ilahi la ilaha illallah. La ilaha illallah. Muhammad Rasulullah. Shawjamiu wal ilahi la ilaha illallah. Allah la ilaha illallah. Muhammad Rasulullah. Along bebe baba ubaida la ilaha illallah. Allah la shawbaraman wal ilahi la ilaha illallah. Shawbaraman wal ilahi shawwalu wal ilahi la Shodi yoguina la ilaha illallah. Shawbaraman wal ilahi la ilaha illallah. Fọ́rílì ló ń ṣọdún kan lè ní o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Fọ́rílì ló ń ṣọdún kan lè ní o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Lọ́dọọdún lọ́dọọdún là ń rọ́rọ́ gbọ́ o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Lọ́dọọdún lọ́dọọdún là ń ráwùsá o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Tó bá dọdún tó ń bọ̀ ká tún jọ ríra. Allah àṣẹ ìṣàmọ́dún o. Adéyẹlé ló ṣọdún kan lè ní o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Yẹkìnì ló ń ṣọdún kan lè ní o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Àṣẹ ìṣàmọ́dún o. Allah àṣẹ ìṣàmọ́dún o. Ẹ sà, ọ́fíìsà ni sà. Madam Ṣajẹ ọ́fíìsà ni bọ̀dá yìí. Wàrásà wo láwùdú bọ̀rọ̀. But Ọlọ́run máa ń ṣe pàṣá. Ẹ ní sùúrù. Ọlọ́run máa ń ṣe pàṣá gan. Bẹ́ẹ̀ Ọlọ́run tó dá bọ̀dá yìí ló dá èmi náà. Bẹ́ẹ̀ ni nà. Bọ̀dá ẹ dákun ẹ bá ń kẹ̀yìn sáwọn èèyàn. Ẹ kẹ̀yìn. Torí Ọlọ́run ẹ̀yin ní ẹ̀kọ́. Wàrásà wo láwùdú bọ̀rọ̀.
Ọlọ́run jogún kí. ẹ wo Ọlọ́run tó dábọ̀ dá iṣẹ́ bó ló dé mi náà. Somebody jealous me. Somebody jealous me. Ronke jealous me because of my KB. Bẹ́ẹ̀ni ẹ bá ń fún ọlọ́tẹ̀wọ́. Ó ga jù. Ẹ ṣe ogo ni sà. Ẹ ṣe ẹ mọ lọ jókòó. Ìkébé yóò máa dàgbà sí. Ó ga yóò máa fara sí. ẹ rí pẹ́rọ Ọlọ́run ẹ rí pẹ́ dẹni. Ẹ dákun ẹ bá ń yòó ń bọ́ ànábì torí Ọlọ́run. Àbúrò sọ yóò kù mọ́ ẹ dábìtì. Ẹ wo bọ̀dá yìí ọkùnrin ọlọ́kùnrin jẹ́jẹ́. Ọlọ́run wá fún wọn kébé. Tí ò ní ìdí ẹ̀ rárá. Ọlọ́run máa ṣe ń mọ́ bẹ́. Èmi rè flat yẹn àṣìní. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ní bọ́ sọ́wọ́ àwọn olóso. Bẹ́ẹ̀ni. But wá o. Àtọ́rí nǹkan ṣẹ̀kan lọ́lọ́run. Wá Madam Ṣayọ̀ àbí kí náà ń pè ẹ́. Má try ẹ o. Má fi bàbá wa lógun tì mí o. O ní ba lódìdí. Fọ̀rọ̀ lẹ̀. Ó ga jù. Baby boy, ó yá o. Baby boy on stage. 3 minutes my brother. Ìyá 70 mama Twali Asaituma Madam Ṣajẹ mama Kọ́lọ́njẹ́ kárí pẹ́. Baba JMC Baba Twali okay. Táyọ̀ mọ ojówó lọ o. Mo ti jáde síta mo ti mọ̀ yan gan o. Tọ́ba ti rí mi ọmọ ẹlẹ́nìyàn. Bébí wẹ̀ ló ṣeré lọ́wọ́ o. Mo ti mọ ọ̀gá làlà bíi Pasuma o. Okay, let's go. Okay. Táyọ̀ mọ ojówó lọ o. Mo jáde síta mo ti mọ̀ yan gan o. Tọ́ba ti rí mi ọmọ ẹlẹ́nìyàn. Bébí wẹ̀ ló ṣeré lọ́wọ́ o. Táyọ̀ mọ ojówó lọ o. Jáde síta mo ti mọ̀ yan gan o. Bá ti rí mi ọmọ ẹlẹ́nìyàn. Bàbá ló ṣeré lọ́wọ́ o. We get the money o, we go spend the money o. Baba give me money o. Go start to jolly o. I no wan suffer, I don know better. My life don blessing, person don know me. So spend me money o, make I get this money o. Baby boy. Gbogbo apáta sàló lọ́wọ́. Àtàwọn olólùfẹ́ mi. Diamond dúró lọ́sọ̀ àwọn lówó àwọn lẹ́nu ọ̀bí jákó. Alọ́bàrà wé mi, olùbùkọ́ àlàyé mi. Àwa náwó àwa ń jayé mi. Ẹnìwẹ̀rì kò fi kí pọ́pọ́ rẹ̀. Tẹ̀bálẹ̀ para, àwa kò para pílà. We spend the money, that's why they call me prosper. Àwa lówó, èmi price, mo vocal, look at my voice. Àgbà òní ni yes boss. Jáde síta mo ṣe mọ̀yàn. Ẹ mọ ojówó lọ o. Jáde síta mo ti mọ̀yàn gan o. Bàbá ti rí mi ọmọ ẹlẹ́nìyàn o. Bébí bọ́ọ̀lù ṣeré lọ́wọ́ o. Táyọ̀ mọ ojówó lọ o. Jáde síta mo ti mọ̀yàn gan o. Bàbá ti rí mi ọmọ ẹlẹ́nìyàn o. Ṣùgbọ́n lọ́wọ́ mo ti dáyọ̀ mọ́. Àwa mẹ́ta ló wá, ebi tún ká pàṣà o. Ọ̀pọ̀lọpọ̀ gàlá o, pẹ̀lú tíìbì dòrò. Pẹ̀lú bèbí bọ́ọ̀lù, àwọn ọ̀gá jẹ́rù lọ. Àwa ló ní ta o, ìta ló ní wá. Àjọ̀dún àwa ni o, ẹ̀dẹ̀ ni wá wá sí. Àwa ń lọ sóde àríyá, òjòjò mẹ́ta o. Láti lọ sóde àríyá. Àwọn ayé ti mọ̀ ọ́wá lóde ìgboro. Kí náà mi sọ̀mọ̀ gbòòrò? Owó náà fi sọ̀mọ̀ gbòòrò. Kí náà mi sọ̀mọ̀ gbòòrò? Owó náà fi sọ̀mọ̀ gbòòrò. Tó bá ti lówó lọ́wọ́, tó dẹ̀ ti lè lọ ní mọ̀ sọ̀rọ̀. Ìwọ kan ti dọ̀mọ̀ gbòòrò. Gbogbo akátá tàbí ó lọ́wọ́. Ṣé kárọ̀ náà gbé bọ̀? Àtàwọn olólùfẹ́ mi. Tùdá kọ́sà mo ti dáyọ̀ mọ́ o. Mo tọ́ra fújà lábí Pasuma o. Tinubu pẹ̀lú Fáṣọ̀lá. Àjùmọ̀bàtà Pẹ̀lú AKT. Mo lú ọmọ Ìyá lóṣòdì. God bless you my darling. Ẹ jẹ́ bá mi fún bọ̀dá yìí látẹ̀wọ́ torí Ọlọ́run.
àwọn better tomorrow nìyẹn báwa náà ṣe bẹ̀rẹ̀ rèé báwọn ìyá wa yóò bá lànà fún wa tó bá encourage wa náà ò ní débi tá a dé lágbára ọlọ́run ọkọ mi ó kọrin gbèpè o ó kọrin tí wọ́n ṣe pé fún ọ àwọn èèyàn tó mọ̀ mí wọ́n ìyá mi yóò kọrin gbèpè wà á máa gbọ́ ìyá Rainbow ìyá yẹn ó fà ìbàjẹ́ ó fà ibi wèrè mọ́ ẹ fà ìyapa ó fà ìjù tó bá rí ó fà ìjẹ́ pé ìyá yẹn fà ìskàtà wọ́n ti yìn nìyẹn ọmọ gbọ́ madam tajẹ́ ó bá wèrè ní wọ́n máa yẹn ó wọ́n àti bí olórí burúkú ni àti ẹ̀ pọ̀ bí ṣeré òkè òjò ni ìyẹn máa ti sinmi tiẹ̀ wèrè náà nìyẹn tiẹ̀ àmọ́ in tó wà nù yín ọ̀tọ̀ ni in tẹ́ sọ jáde ọ̀tọ̀ èyí tó wà nù yín yẹn là wá nílò tí bá ń ṣàdúrà fáwọn artist sọ pé ẹ kọrin tẹ́ ègbè pé ọmọ Nàìjíríà ò ní sọ pé well done ìlú ìmọ̀nà sọ pé wow you act so good wow I don't know how to say ní kí ni ṣé ló kí o ṣe yẹ kí o wá wò mí lè wa ẹ̀bà yìí ni mo jẹ̀bà jù àtọ̀bẹ̀ fọ́ rírò àgàtì bá rírà lásìpọ̀ tí ẹ bá wá ya ẹ mọ àwọn ẹja tírítírí yẹn tá bá wá ya ẹ wá fi ẹran 500 naira pàdé ẹ wà láì màjọ ẹran kí ló ń jẹ bẹ́ẹ̀ yẹn èèyàn kì í wọ àti bra o àti pátá o àti everything máa bọ́ gbogbo ẹni máa wá róró máa yà ńlẹ̀ẹ́lẹ̀ kéèyàn wá bu ọbẹ̀ yẹn lásìkò kó bu sórí ẹ̀bà tútù ayé o ó dùn bí wèrè ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́rú ẹ̀ lẹ́yìn ẹ̀ pàtẹ́wọ́ fúnra yín torí ọlọ́ ẹ̀ ní ya wèrè. ó sọ pé àròyé ò kábọ̀. Kúrì ìjẹ́bi àròyé ṣe náà ìdí tàbí lórí kúlẹ̀kúlẹ̀. Ó ti sẹ́lẹ̀ gbẹ́jọ́ bàṣọ́ra ẹ̀ àròyé. Àwọn àrùjọ. Àròyé ò ká o. Ìjẹ́bi àròyé ṣe náà ìdí tàbí lórí kúlẹ̀kúlẹ̀. Ó ti sẹ́lẹ̀ gbẹ́jọ́ bàṣọ́ra ẹ̀ àròyé. Àwọn àrùjọ. Tàṣùbà wọn dàlà ló tó fún wa láti mọ̀. Àdúṣe bíbá aṣọ màlà ò máa rí. Àsórí ṣe ní ẹni kọ̀ọ̀kan. Àdúṣe bíbá abàgàlà ò máa rí kúrò. Àsórí ṣe ní ẹni kọ̀ọ̀kan. Gbára sí náírà mi. Ètò gbà. Sọ́ọ́lẹ̀ ìgboro omi gboro ti tì. Ọlọ́pàá ọ̀gá máa jẹba sọ. Ìbá àsúná ọ̀rọ̀ àlàbí ìrẹsẹ́. Ọlọ́pàá kọ́mpútà ó parí kó wa máa ó pàánù àwọn. Àlàbí ẹ̀yà òkun lè bá wà. Ìjáyà fújì ìwọ̀n òkun lè. Ìjáyà sí ní ọ̀rẹ́ ó. Ọ̀wẹ́ àwọn náà bì í. Àbá ọ̀nà. Àjíbọ́lá Bàṣọ. Kó wà lọ́wọ́. Ẹjọ́ ìbọn náà pè mí o. Ẹja mi tọ́ Bàṣọ. Ìbọn náà pè mí. Ṣẹ̀ṣẹ̀ ni màá fọ́ lókù. Àbí bí màá tètè. Ó sọ pé ibi lórúkọ ṣá ìbò ni wọ́n pè mí. Ṣé bí làgèdè? Lórúkọ mi ibi kọ́ ni. Ṣé dọ̀pẹ̀ mú ní ibi o? Kọ́ ni ibi dọ̀pẹ̀ mú kọ́ ni. Ṣé Ṣómólú Bàrígà? Ó sọ pé ibo ni wọ́n pè mí. Àbí bí làgèdè? Wọ́n pè mí. Ó yàtọ̀ ló mọ̀. Ṣé Mùsùlùmí náà pè mí? Ó súnmọ́ òlóṣọ. Àbí sùúrù lérò. Ṣé bí làgèdè? Ó ṣàgèdè. Òbí ẹjọ́ mi ló bá so. Mo wà ní ibi kí lorúkọ mi. Ẹjọ́ mi ló bá so. Ìbò náà pè mí. Ṣé sóbì làgèdè? Àbíbò mo ní ìbò. Ìwọ lorúkọ mi. Kí lorúkọ mi? Ta ló mọ orúkọ mi? Ẹjọ́ mi tó ń pè mí. Torí pé ṣẹ̀ṣẹ̀ dé ní mi o. Jẹ́jẹ́ sì já ní mi. Ṣẹ̀ṣẹ̀ dé ní mi. Mo ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà. Mo mọ̀ mi kan ní Nàìjíríà. Ẹ̀fẹ̀ ìbò náà pè mí o. Ọ̀rẹ́gùn náà pè mí. Ó súnmọ́ ọ̀dọ́ta. Ó
ẹjọ́ mi tó bá so. ó sọ pé ibo sálẹ̀ lẹ́yìn. ṣẹ̀ṣẹ̀ dé ní mi o. ló mọ̀ bí. jẹ́jẹ́ sì ṣá ní mi. orúkọ bí. wọ́n mọ bí kankan ní nàìjíríà ẹjọ́ mi tó bá so ẹjọ́ mi wọ́n sẹ̀ bọ́ì ẹgbẹ́ ìbò náà gbèbí ṣé bí làgèdè àbíbọ̀ pẹ̀lú ní. àgbègbè kọ́ ní ibi lọ́pẹ̀mú kọ́ ní ibi oṣooṣì kọ́ ní ibi ó sọ pé ọjọ́ kan náà pè mí. òṣèlú lábẹ́ olúkù àbí lówó olúmọ àríwá àbí bí ìdíwájú àdájú ṣé bí làgèdè ọ̀rọ̀ kan náà gbé mi ókè orí ṣẹ̀ṣẹ̀ tó ní mi o léèjì sì ṣàlùwí ó mọ mi kankan ní nàìjíríà mo ṣẹ̀ṣẹ̀ dé bá a ṣe láti ìlú amẹ́ríkà ó mọ mi kankan ní nàìjíríà ẹgbẹ́ ìgbé bá pè mí. èèyàn tó bá mọ̀ bí ẹ̀tọ́ mi tó pè mí. ẹ jáde kí n tẹ. ó sọ pé ó ní kájà ń tán èmi mọ mi tó. ẹ jẹ́ mi tó bá so ìbò náà pè mí o. orúkọ mi ọjọ́ tàbí ibi ọ̀rọ̀ kúlẹ̀lẹ̀. ẹ dájọ́ ṣe mí ẹ dájọ́ ṣe mí lórí ṣe mí iná sọ bá lórí ọ̀rọ̀ yẹn ẹ bí dájọ́ ṣe mí. bóyá bójú bò ó bójú bójú kò. ẹ jẹ́ ká gbàdúrà bàbá gbà mí sà bàbá gbà mí sà bàbá gbà mí sà ó yá visa US ó yá visa Europe ó yá visa England. Amẹ́ríkà púpọ̀ bàbá visa London ó lọ bẹ́ẹ̀. kọ́lọ́run má ṣe wá kọ́lọ́run má ṣe wá o kọ́lọ́run má ṣe wá ẹni tí ó ti kú tó bá gbà mí sà tí ò ní bá wọn débẹ̀ kọ́lọ́run má ṣe wá o lẹ́ni tí a gbà mí sà ó bóyá visa Europe ó bóyá visa England tí ò ní bá wọn débẹ̀ tó tóbi pé lọ kú. ó sọ pé àdúrà tí màá ló ṣe ẹjẹ́ ká tàbí o àná mi ló ṣàdúrà ẹjẹ́ ká ṣàbí ẹ ṣàbí o àná mi ló ṣàdúrà ká ṣàbí ẹ. ṣe mí iná sọ ó yẹ jẹ́ ká ṣe mí lórí ọ̀rọ̀ yẹn ẹ tún jẹ́ ká ṣe mí. lórí ọ̀rọ̀ yẹn ẹ tún jẹ́ ká ṣe mí. ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni mi o ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni mi jẹ́jẹ́ sì yá ni mi wọ́n mọ̀ mi kankan ní nàìjíríà ẹja mi bàbà ṣe wọ́n yọ lójú títì mo bá rí bọ̀dá kan mo bá gbè sí wọn ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni wọn ìbò náà ń bè mí ó lè mí láti head tó gómìnà dẹ́sẹ̀ ó ní ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni ó ní yes ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni o wọ́n mọ̀ mi kan ní nàìjíríà ó ní mo wá lò wá lọ onímọ̀ ló wá lọ lọ́rùn bá so jùmọ̀lá bá so oníṣẹ́bí làgèdè lọ́dọ̀ àgbẹ̀dẹ tájù nínú oníṣẹ́bí lè ṣòdì lábẹ́ olúkù lọ́dọ̀ ṣubúṣì ní. ètò wọn ní ṣẹ́bí nìjọ ọlọ́dọ̀ ìkúndọ̀ lẹ́tì. oníṣẹ́bí ní island ṣé ṣẹ́bí lè kó lọ́dọ̀ kó sí bàbá mi sóbò àbí lọ́dọ̀ kúrẹ́ mi bóni. ọ̀rẹ́ tún ní ibi ẹ̀tọ́ òtẹ́ ọ̀rẹ́ tún ní ibi ó súnmọ́ ọ̀dọ́ta oṣooṣì kọ́ ní ibi. ṣé bí ní màtúwà lọ́dọ̀ àríkú yàrá ìwé sílẹ̀ ẹgbẹ́ ṣé bí ní ìdótú lọ́dọ̀ bẹ̀rẹ̀sì ní ìlúwà ó yẹ ọtí jẹ́ àṣẹ mi. kò kí ṣe bẹ́tù ó ní ká ṣe mí ó tún ní ká gbàdúrà ó yẹ jẹ́ káàdì ìjú ó yẹ kí ìjú ó ní káàdì ìjú káàdì ìjú ká gbàdúrà ká gbàdúrà. ọmọ tọ́ba di ju o tọ́ba di ju kò di bàrà ẹ̀ mú o kò di bàrà ẹ̀ mú o tọ́ba di ju kò di bàrà ẹ̀ mú o àjùmọ̀lá bàzọ́ wa kọ́mọ̀ náà kú ẹ.
wọ́n ní tẹ́bá ní ìjú bí wọ́n bá yọ fún tó bá ní ìjú ó fẹ́ gbàdúrà ti bàrà ẹ̀ mú kọ́kọ́ lọ kó ẹ. yóò gbé ìtàkù ẹ̀mú ọ̀rẹ́ mi tẹ́bá kì í ẹ kojú kó lè mọ́lẹ̀ torí tó bá ní ìjú tó bá fẹ́ gbàdúrà wọ́n á yọ fún tó bá ní ìjú wọ́n á yọ owó ẹ̀ ó ti bàrà ẹ̀ mú. tó bá ní ìjú Alani bí bá ń tà ìfísíbù ò bá ń tà Buhari ò bá ń tà tó o bá fẹ́ gbọ́ ó ti bàrà ẹ̀ mú. tó bá ní ìjú yàrá bàrà ẹ̀ mú tàpọ̀ ọ̀tún ẹ̀ mú. tó bá ní ìjú tó ti bàrà ẹ̀ mú kọ́kọ́ lọ kó ẹ. ó yà ní ìmú. Àlàbí wo sẹ̀ ẹ̀jú rẹ̀ ọmọ yẹn wà ní ọ̀bì ìyẹn. ìgárá òkè. alábàámi kejì ìtẹ̀lẹ̀ o ọ̀gá aláàbòjì ìrìnsẹ̀ ẹ̀yìn o dádì wá sílẹ̀ àtò náà o dádì bàbá àtò lẹ́wọ̀n òye ọgbọ́n yìí lamẹ́ríkà lẹ́wọ̀n òye Àlàbí wo sẹ̀ o ó bá ìtọ́. Bàbá ìyíwọ́ ọ̀yà àmì àmì ìkúnlẹ̀ pọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ lọ́rin association àwọn làwọn ṣe rẹ́mú àwọn ní dìsáínà àti ìtúraṣẹ́ yóò bá sí tí wọ́n lábí bá sọ wá ìwé làbáwá ìyíwọ́ lábà sọ wá yóò bá sí ti tẹ́lẹ̀ bí o sì tún dìsáínà ìwé làbáwá ọ̀kúnlẹ̀ bá ti máa ọ̀ tẹ́lẹ̀rin association jíwá gbogbo lè lọ sí ìpínlẹ̀ ọ̀ àwọn ọ̀nà pé onílọ̀ ní 7 September ọjọ́ Sunday àkọ́kọ́ nínú September yàrá bí 2014 ẹ̀tọ́ láàrin màdó ajíbọ̀lá ọ̀rọ̀ lọ́kọ́tà wọ́n ti já mi sí wẹ́sẹ̀mọ̀ yàrá bí ọ̀rẹ́ ikú náà ń pè mí o wọ́n lọ súnmọ́ ọjọ́ta làbí bá gbé làbáyé ń pè ní ẹ̀tọ́ ọ̀dà gbọ́ngàn yéésù yéésù báwo ètò ìṣòro táwọn àṣì ní ha ọ̀gẹ̀dẹ̀ tó kókó ènìyàn àbí ti burúkú ọmọ bàbára nílé ayé lórí ẹyin tí wọn ẹ má fọkàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹja. ẹ má fọkàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹja. ẹyin tí wọn ẹ má fọkàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹja. ẹ̀rọ lólókun sẹ́ẹ̀bọ̀n yìí ẹ má fọkàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹja. ìwà wa sí èrè sọ̀rọ̀ ọ̀gọ́ta. ọlọ́wọ́ káwọ́ àdọ́gba akọ̀lé jọ́rí. ọlọ́wọ́ káwọ́ àdọ́gba akọ̀lé jọ́ra ní bàbá. ṣé gbogbo ẹni lọ́sọ̀ yìí nílé lóòdì agbọ́lé lọ́wọ́ olùwọ̀kọ́ lọ́dẹ yìí lọ́wọ́. ṣé gbogbo ẹni lọ́sọ̀ yìí nílé lóòdì agbọ́lé lọ́wọ́ bàbá. Èmi là lábí ó. Kò bá sùn lọ. Èmi lọkọ màmá yín. Alábí máa ń ọ̀dọ́ ọkọ màmá yín. Kò bá sùn lọ. Ọlọ́jọ́ abẹ́rẹ́ jẹ́ ọkọ màmá yín.
Alábí náà lónìí ọ̀gá alára ọba àná sọ. Kò sẹ́yìn ń bá ohun ìjáde. Kò sẹ́yìn ní Moscow. Kò sẹ́yìn ń bá ohun ìjáde náà fún ẹ̀. Tún gbà tí ó kọ́ ọmọ rẹ̀ àbá. Ìwọ́lẹ̀ mú kí yóò mọ̀ ẹ́. Sáàmù gbogbo bí sí bọ́dì ìlànà ṣe é wá. Ilé ẹgbẹ́ tí ó wà òòrùn. Lábílábí olólo. Ilé ẹgbẹ́ tí ó wà òòrùn. Tailoring Association ọ̀rọ̀. Ayé fashion designer làmọ̀ wọ́n sí. Àwọn làátúrà àṣẹ. Àwọn làátúrà àṣẹ. Bí o bá sì ti wà lábílà báńkà ìlàbàwà ọkùnrin. Àwọn tó ń dáṣọ sí wa lọ́rùn ọ̀dọ́ wọn. Tá a bá mú lọ sọ́jà ọ̀jú wọn.